Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni Peace ọmọ Aṣẹ́gun. Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run á gbéyín yín lógo, àṣeyín lọ́ba àwọn ọba fún àkókò yìí tẹ́yìn Ọlọ́run tún ṣe lógo fún ara yín. Ọlọ́run ẹ ṣé gba ọpẹ́ wa. Ọlọ́run gba ìyìn wa. A fẹ́ lọ nínú ọ̀rọ̀ ìyànjú kékeré yìí lórúkọ Jésù. Olúwa máa bá wa lọ. Ọlọ́run bá wa sọ̀rọ̀ rẹ sínú ọkàn wa. Ọ̀rọ̀ náà lórúkọ Jésù jẹ́ kó ní ibùgbé rere nínú ayé wa, jẹ́ kó ní ibùgbé rere nínú ọkàn wa. Bí a bá sì ti ń gbọ́ ọ̀rọ̀ náà lórúkọ Jésù, ẹ̀mí láti ṣe àtúnṣe lórúkọ Jésù. Olúwa yọ̀ǹda ẹ̀ fún wa. Ọlọ́run gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àmín. Ọ̀rọ̀ ìyànjú náà tí a fẹ́ gbọ́ ní wákàtí náà ni kí ló dé tí à ń kọpí? Kí ló dé tí à ń ṣe àfarawé? Ṣé ìwọ náà ṣé ò máa ṣàfarawé lónìí? Ṣé ìwọ náà ò kì í ṣe aláfarawé èèyàn lénìí? Ẹ jẹ́ ká wo ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 5 ẹsẹ̀ 1 síwájú. Ìṣe àwọn Àpọ́stélì orí 5 ẹsẹ̀ 1 síwájú. Wọ́n ní ṣùgbọ́n ọkùnrin kan tí a ń pè ní Anania pẹ̀lú Sàfírà aya rẹ̀ ta ilẹ̀ nìkan. Ó sì yan apá kan pamọ́ nínú owó náà. Aya rẹ̀ sì bá mọ̀ pọ̀. Ó sì mú apá kan rẹ̀ wá. Ó sì fi lélẹ̀ ní ẹsẹ̀ àwọn Àpọ́stélì. Ṣùgbọ́n Pétérù wípé, Anania, èéṣe tí Sátánì fi kún ọkàn rẹ láti ṣèké sí ẹ̀mí mímọ́, tí ìwọ sì fi yan apá kan pamọ́ nínú owó ilẹ̀ náà? Nígbà tí ó wà níbẹ̀, tìrẹ kì í ṣe, nígbà tí a sì tà á tán, kò wà ní ìkáwọ́ rẹ, agbára rẹ kò wà ní ìkáwọ́ agbára rẹ. Èéha ti ṣe tí ìwọ fi ro kíní yìí ní ọkàn rẹ? Ènìyàn kọ́ ni ìwọ ṣèké sí, bí kò ṣe sí Ọlọ́run. Praise the Lord. A rí i pé Anania àti Sàfírà níbí tí wọ́n sọ wọ́n jẹ́ ọkọ àti ìyàwó. Wọ́n jẹ́ kó yé wa pé wọ́n ní ilẹ̀ nìkan tí wọ́n lọ tà. Kí dẹ̀ ló dé tí wọ́n ṣe lọ ta ilẹ̀ nìkan? Ìdí tí àkòrí yẹn ṣe wáyé ni wípé, tí mo ṣe mú àkòrí yẹn ni pé, tí a bá wo Ìṣe àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 36, ìyẹn ẹsẹ̀ 26, tí a bá wo bẹ̀ yẹn, ìdí tí àkòrí yẹn fi wáyé nìyẹn pé it's like bígbà tí wọ́n ṣe àfiwé, bígbà tí wọ́n ṣe àfarawé èèyàn. Tí a bá wo Ìṣe àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 36 yẹn, wọ́n ní àti Jósẹ́fù tí a ti ọwọ́ àwọn Àpọ́stélì sọ àpèlé rẹ̀ ní Bánábà, ìtumọ̀ èyí tí ó jẹ́ ọmọ ìtùnú, ẹ̀yà Léfì àti ará Kípù. Ó ní ilẹ̀ kan, ó tà á, ó mú owó rẹ̀ wá, ó sì fi lélẹ̀ ní ẹsẹ̀ àwọn Àpọ́stélì. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Wọ́n ní ẹni tí à ń pè ní Jósẹ́fù yìí ṣe kí ni o? Ó ní ilẹ̀ nìkan, ó sì ta ilẹ̀ yẹn, òun kó gbogbo owó ilẹ̀ yẹn wá, òun náà sì kó wá sí ẹsẹ̀ àwọn Àpọ́stélì, òun kó gbogbo ẹ̀ wá, kò yọ kankan pamọ́ ńbẹ̀. So mo rò pé nǹkan tí Anania àti Sàfírà rí leléyìí, táwọn náà ṣe wá lọ ta ilẹ̀ ní tiwọn náà. Ìgbà tí wọ́n sì lọ ta ilẹ̀ ní tiwọn yìí, ohun tí wọ́n sọ fún Pétérù ni wípé àwọn náà fẹ́ ta ilẹ̀ ní tiwọn náà, àwọn fẹ́ kó owó rẹ̀ wá. Ìgbà tí wọ́n sì ta ilẹ̀ ní ìtàn, wọ́n kó owó ẹ̀ wá. Ìgbà tí wọ́n máa kówó wá, wọ́n ti yọ pamọ́ ńbẹ̀. Lóòótọ́ ìgbà tí wọ́n fi yọ pamọ́, kò sẹ́ni tó rí wọn, ṣùgbọ́n Ọlọ́run wò wọ́n. Ọlọ́run ló rí wọn. Ọlọ́run rí wọn. Ẹ̀yin lẹ ní nǹkan tẹ́lẹ̀ fẹ́ tà, tẹ́lẹ̀ fẹ́ fi ṣiṣẹ́ fún Ọlọ́run. Ìgbà tẹ́ máa wá kó nǹkan wá, ẹ ti yọ ńbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú pé wọ́n yọ ńbẹ̀ tí wọ́n ti rò pé Ọlọ́run ò rí àwọn yẹn, tán ti rò pé èèyàn ò rí àwọn, ṣùgbọ́n Ọlọ́run rí wọn o. Ìgbà tí wọ́n máa kó owó dé, wọ́n ti yọ nínú ẹ̀. Ìgbà tọ́kọ dé ọ̀dọ̀ Pétérù, ẹ̀mí Ọlọ́run tú àṣírí fún Pétérù láti jẹ́ kó mọ̀ pé ó ti yọ nínú owó. Pétérù sì sọ fún pé kí ló dé tó fi jẹ́ kí Sátánì ó kúnnú ọkàn rẹ? Ìgbà tí ẹ ti kalẹ̀, ṣé kìí ṣẹ̀yin náà lẹ ní ni? Ìgbà tẹ́ tà tán, owó yìí sì wà lọ́wọ́ rẹ, bó bá kó wá wọn mú ẹ. Kí ló wá dé tó ló fẹ́ ṣe nǹkan fún Ọlọ́run, ṣùgbọ́n kó tó kó débi ó ti yọ ńbẹ̀? Pé èé a ti ṣe tí ìwọ fi ro nǹkan yìí ní ọkàn rẹ?
tí o ro nǹkan yìí nínú ọkàn rẹ, ìyẹn ni pé ó rò pé kò yẹ kí n kó gbogbo owó yìí sílẹ̀, owó yìí ti pọ̀ jù, kò yẹ kí n kó gbogbo owó yìí sílẹ̀, tí n bá kó gbogbo owó yìí sílẹ̀ kí la fẹ́ jẹ kí la fẹ́ mu. Ìwọ tó rò nínú ọkàn rẹ pé o fẹ́ ta ilẹ̀ ní rẹ, o fẹ́ fi ṣiṣẹ́ fún Ọlọ́run, o sì nígbàgbọ́ nínú pé ohun tí mo fẹ́ kólẹ̀ yìí, God can reward it back to me. O wá yọ nínú rẹ̀ wípé at least àti jẹ àti mu. A rí wípé bígbà tí èèyàn ṣe àfarawé níbẹ̀ yẹn, bígbà tí èèyàn ṣe àfarawé pé ntẹ́nìkan ti ṣe jẹ́ kémi náà ṣe, àdó ò lágbára àti ṣe. O ò ní power láti ṣe, ṣùgbọ́n torí pé ẹnìkan ti ṣe, ìwọ náà ni jẹ́ kí n ṣe. A rí pé àfarawé tí Ananiah ṣe níbi òun ló kóbá, òun ló ṣàkóbá fún. Tó bá yẹ pé kò ṣàfarawé ni, tó sọ pé òkè èmi náà nílẹ̀ o, màá ta ṣùgbọ́n díẹ̀ nínú rẹ̀ màá yọ̀ǹda rẹ̀, tàbí màá pín owó rẹ̀ sí méjì, màá kó láàjì wá, èmi náà kó láàjì tó kù. Ṣùgbọ́n wo bí àwọn tó kù ti ṣe, òun náà fẹ́ ṣe bẹ́ẹ̀. So a rí pé àfarawé tó ṣe níbi òun ló ṣe àkóbá fún. Nítorí pé ìgbà tó talẹ̀ yẹn tán, ìgbà tílẹ̀ wà ń bẹ tí ẹ ní, ìgbà tí ò sì tí ì ta gan tí ẹ ní, ìgbà tó ta tán tí gbogbo owó yìí wà lọ́wọ́ ẹ̀ tí ẹ ní. Tó bá fẹ́ ṣe dàgbà tó déwájú Pétérù, kí ló yẹ kó ṣe? Ó yẹ kó sọ fún Pétérù pé Olúwa mi, ilẹ̀ tí mo tà yìí o, owó rẹ̀ ní ṣùgbọ́n mo ti yọ ń bẹ̀. Ṣùgbọ́n ó pretend ó kó owó wá bẹ́ẹ̀ ni pé gbogbo owó lòun kó wá. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ wa ń pretend níwájú Ọlọ́run lónìí o. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa náà ṣe kíni, à ń díbọ́n níwájú Ọlọ́run ẹlẹ́dàá wa lónìí. Nígbà tá a bá la fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run, ọkàn wo la fi ń ṣe? Nígbà tá a bá la fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run, ọkàn wo la fi ń ṣe? Ọkàn wo la fi ń mú ọrẹ wá síwájú Ọlọ́run? Ọkàn wo la fi ń ṣe? Ǹjẹ́ kìí ṣe àfi àkùnsínú ṣe? Ǹjẹ́ kìí ṣe pé à ń ro nínú ọkàn wa pé àgbà tí máa kó gbogbo adúrú owó ìsílẹ̀, kí ni mo fẹ́ jẹ, kí ni mo fẹ́ mu? Mo rò pé nǹkan tí Ananiah àti Safira ń rò nínú ọkàn wọn lélẹ̀ pé tá a bá talẹ̀ yìí tá a kó gbogbo owó ìsílẹ̀, kí la fẹ́ jẹ, kí la fẹ́ mu nínú ilé. Ìwọ tó ti pinnu pé o fẹ́ ṣe nǹkan fún Ọlọ́run, o ò nígbàgbọ́ nínú Ọlọ́run pé tí n bá kó gbogbo owó ìsílẹ̀, Ọlọ́run lè ṣe kí ni, ó lè reward mi padà ní ìlọ́po àkàìmọye. Nítorí pé Ananiah àti Safira ò nígbàgbọ́ nínú Ọlọ́run pé ohun tí àwọn fẹ́ ṣe yìí Ọlọ́run lè ṣe kí ni, ó lè san padà fún àwọn. Ìdí tí wọ́n ṣe gbé ìgbésẹ̀ tí wọ́n gbé leléyìí, òun ló jẹ́ kán gbérù ìgbésẹ̀ tí wọ́n gbé tó dẹ̀ jẹ́ àkóbá fún wọn. Àwa náà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a gbọ́dọ̀ kíyèsára. A gbọ́dọ̀ kíyèsára nínú ohunkóhun tá a bá ń ṣe nílé Ọlọ́run tàbí ohun tá a bá ń ṣe fún Ọlọ́run. A gbọ́dọ̀ kíyèsára, tàbí ohun tá a bá ní lọ́kàn pé a fẹ́ ṣe fún Ọlọ́run. A gbọ́dọ̀ kíyèsára. Ẹlòmíì yẹ kó ìdámẹ́wàá lásán ló yẹ kẹ́lòmíì ò san fún Ọlọ́run. Ìdámẹ́wàá, ẹlòmíì ti rí pé ìdámẹ́wàá tóun fẹ́ san fún Ọlọ́run yìí ti pọ̀ jù. Ọlọ́run fún ẹ ní 100,000, ó yẹ kó san ìdámẹ́wàá 10,000, wá òpó ti pọ̀, 10,000 yẹn ti pọ̀ jù láti kó lẹ̀. Ó wá yọ 5,000, ó yọ 4,000 pamọ́ níbẹ̀, ó ní 6,000 ni wàá fi san ní ìdámẹ́wàá. Báwo lọ́lọ́run ṣe fẹ́ reward ẹ padà pẹ̀lú 6,000 tó san tí ò péye tó yẹ kó san? Ó yẹ kó san 10,000, ó san 6,000. O dẹ̀ expect pé kí Ọlọ́run kó bùkún ẹ. Báwo lọ́lọ́run ṣe fẹ́ bùkún ẹ? Báwo lọ́lọ́run ṣe fẹ́ san padà fún ẹ? Nítorí pé ó yẹ kó kó gbogbo ẹ lẹ̀ ni, ṣùgbọ́n ó yọ apá kan pamọ́ ń bẹ̀. Nítorí pé tó fẹ́ fowó ṣe almost 90-something thousand ni. Tó bá wá yọ 10,000 tán nínú owó yìí, owó yẹn, ohun tó fẹ́ fowó yẹn rà kò ní pé mọ́. Ohun tó fẹ́ fowó yẹn ṣe kò ní pé mọ́. Why are you deceiving yourself? Ó ń deceive ara ẹ ni. Tọ́lọ́run yẹn ló yẹ kó kọ́kọ́ yọ, kó jẹ́ kó pé kò sì kó fún Ọlọ́run. Ṣùgbọ́n nínú tí Ọlọ́run ó tún bọ́ Ọlọ́run pín. Ṣó yẹ kó bọ́ Ọlọ́run pín? Kò yẹ kó bọ́ Ọlọ́run pín. Ọlọ́run fún ẹ ní 100,000, ó ní kó mú 10,000 wá níbẹ̀. Ó ní láti yọ, ó tún yọ 4,000 nínú 10,000, ó ní 6,000 náà ti tó fún Ọlọ́run. Pé kò kú sẹ́ni tó máa mọ̀ pé ó ti yọ apá kan pamọ́ ńbẹ̀. Kò sẹ́ni tó máa mọ̀ pé kì í ṣe gbogbo ìdámẹ́wàá ló kó wá. Bẹ́ẹ̀yìn ò bá mọ̀, ṣọ́lọ́run ò mọ̀ ni. Ṣèbí Pétérù náà mọ̀ pé àwọn Ananiah àti Safira ti yan apá kan pamọ́, ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run tú àṣírí fún wọn. Ẹ̀mí Ọlọ́run ló tú àṣírí fún Pétérù láti jẹ́ kán mọ̀ pé àwọn arábì ti yan apá kan pamọ́. Wọ́n dẹ̀ wá síwájú Ọlọ́run bẹ́ẹ̀ ni pé gbogbo ẹ̀ ni wọ́n kó wá.
a rí pé ọkọ ló kọ́kọ́ wá o, gbà tí ọkọ wá tó parọ́ tí ó ṣèké títí ẹ̀, ojú ẹsẹ̀ ẹ̀mí mọ́ lùbọlẹ̀, nítorí pé àkókò ìgbà yẹn kì í ṣe àkókò orí ọ̀fẹ́. Àkókò orí ọ̀fẹ́ la wà nísìnyí ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa máa ṣe orí ọ̀fẹ́ lò. Àkókò ìgbà yẹn jẹ́ àkókò tí ń ṣe àkókò orí ọ̀fẹ́. Ojú ẹsẹ̀ lẹ̀mí mọ́ ló lu ọkọ bolẹ̀. The funness ni pé ńgbà tíyàwó náà tún máa dé, instead tó yẹ kíyàwó náà tún ṣòótọ́, kò kú mọ̀ pọ́kàn ti kú, wọ́n ti ro òkú ọkọ ọ̀hún lọ. Ìgbà tíyàwó náà tún máa dé, ẹgbẹ́ wọn ní verse 5, wọ́n ní nígbà tí Ananiah sì gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, ó ṣubú lulẹ̀, ó sì kú. Ẹ̀rù ńlá sì bà gbogbo àwọn tí ó gbọ́ pé irú ọwọ́ agbára ńlá wo leléyìí tí Ọlọ́run fi ṣe irú iṣẹ́ yìí. A rí i pé ojú ẹsẹ̀ ni wọ́n ṣe kí ni o, ni wọ́n ló gba ìdájọ́. Ní verse 7, ó sì tó bí ìwọ̀n wákàtí mẹ́ta, aya rẹ̀ láì mọ ohun tí ó ti ṣe, aya rẹ̀ láì mọ ohun tí ó ti ṣẹlẹ̀ sí, láì mọ ohun tí ó ti ṣẹlẹ̀ sí ọkọ náà wọlé wá. Pétérù sì dá a lóhùn pé, wí fún mi, bí iye báyìí ni ẹ̀yin ta ilẹ̀ náà? Ó sì wí pé, lóòótọ́ iye bẹ́ẹ̀ ni. Àbẹ́ẹ̀rí, òun tún rí orí ọ̀fẹ́ o. Pétérù tún bí pé, wí fún mi, ṣé iye báyìí lẹ ta ilẹ̀ náà? Ẹ rí pé òun tún ní orí ọ̀fẹ́, ṣùgbọ́n torí pé òun ò mọ̀ pé ọkọ òun ti gba ìdájọ́ ikú, ọkọ ti kú, wọ́n ti ru ọkọ jáde, kò mọ̀ pé ọkọ ti kú, wọ́n ti ru ọkọ jáde o. Instead tí ó yẹ kó sòótọ́ ọ̀rọ̀ fún Pétérù pé, bàbá, iye tá a ta ilẹ̀ ní o, àti yọ iye báyìí nínú owó, òun náà tún déwájú Pétérù, ò tún parọ́. Lẹ́yìn ìgbà àṣírí tí ò bò tẹ̀ ń bò, lẹ́yìn ìgbà tí ẹ̀mí mọ́ ti tú àṣírí wọn, ìyàwó náà tún parọ́. A rí i pé lójú ẹsẹ̀ kí ló tún ṣẹlẹ̀? Ìyàwó náà gbàdájọ́ tiẹ̀. Ìyàwó náà gbàdájọ́ tiẹ̀. Kí ló dé àwọn ọmọ Ọlọ́run? Kí ló dé tá à jẹ́ olóòótọ́ sí Ọlọ́run nínú ohunkóhun tá a bá ń ṣe fún Ọlọ́run? Kí ló dé tá à jẹ́ olóòótọ́ sí Ọlọ́run nínú ohunkóhun, nínú ọrẹ wa, nínú ìwà wa, nínú ìrìn àjò wa, nínú iṣẹ́ wa, nínú Olúwa? Kí ló dé tá à jẹ́ olóòótọ́? A rí wípé àwọn ọkọ àtìyàwó yìí, àfarawé tí wọ́n ṣe òun ló kó bá wọn, torí pé wọ́n ti rí pé àwọn kan ṣe, àwọn kan lọ wọ́n ta ìní wọn, wọ́n kó lẹ̀ ní abẹ́ ẹsẹ̀ àwọn àpọ́stélì láti fún àwọn èèyàn, láti pín, láti fún àwọn ènìyàn láti ṣe. Ó mú kí Ananiah àti Safira náà ní àwa náà ní ilẹ̀ kan, ká lọ tà á, ká fi ṣiṣẹ́ fún Ọlọ́run. Ṣùgbọ́n gbà tán máa talẹ̀ tán, wọn máa jẹ́ olóòótọ́ sí. Ọbẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ wà nínú ìjọ lónìí, níbi iṣẹ́ wa, nínú ilé wa. Ǹjẹ́ a jẹ́ olóòótọ́ sí ohun tá à ń ṣe? Ṣé a jẹ́ olóòótọ́ sí Ọlọ́run? Jẹ́ a jẹ́ olóòótọ́ sí ara wa? Ọkọ àti ìyàwó gan wọn jẹ́ olóòótọ́ sí ara wọn. Nígbà tí ọkọ àti ìyàwó bá jẹ́ olóòótọ́ sí ara wọn, báwo lọmọ àti àwọn ọmọ ó ṣe jẹ́ olóòótọ́ sí ara wọn? Nígbà tí àwọn ọmọ náà bá bẹ̀rẹ̀ ìrìn àjò tiwọn náà ní ọjọ́ iwájú, báwo ni wọ́n á ṣe jẹ́ olóòótọ́ sí ara wọn? A rí i pé ọkọ àti ìyàwó yìí wọn jẹ́ olóòótọ́ sí Ọlọ́run, ṣùgbọ́n wọ́n gba ìdájọ́ ojú ẹsẹ̀. Bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ni tí ò bá ti jẹ́ olóòótọ́ sí Ọlọ́run nínú ohunkóhun tó bá ń ṣe, òjò olóòótọ́ sí Ọlọ́run nínú ìdámẹ́wàá, òjò olóòótọ́ sí Ọlọ́run nínú ọrẹ dídá, òjò olóòótọ́ sí Ọlọ́run nínú iṣẹ́ tí Ọlọ́run gbé lé ẹ lọ́wọ́, òjò olóòótọ́ sí àwọn ènìyàn tó Ọlọ́run fi yí ẹ ká, òjò olóòótọ́ sí ẹbí àti ará rẹ, ìwọ náà gba ìdájọ́ lọ́jọ́ kan o. O lè máa rò pé àkókò wà lákòókò orí ọ̀fẹ́, òun jẹ́ orí ọ̀fẹ́, òun jẹ́ orí ọ̀fẹ́. Ọjọ́ kan máa wà tí orí ọ̀fẹ́ máa ká kúrò. Orí ọ̀fẹ́ yẹn á ká kúrò, wàá wá orí ọ̀fẹ́ yẹn tí ò ní rí mọ́. Orí ọ̀fẹ́ yìí máa ká kúrò tó jẹ́ pé kò ní sí orí ọ̀fẹ́ yìí níbẹ̀ fún ẹ mọ́. Má ṣe ṣí orí ọ̀fẹ́ tí Ọlọ́run fún ẹ lò lákòókò yìí. Àkókò orí ọ̀fẹ́ la wà lóòótọ́, ṣùgbọ́n ẹ má jẹ́ ká ṣí orí ọ̀fẹ́ yìí lò. Ẹ má jẹ́ ká ṣe orí ọ̀fẹ́, jẹ́ ká jẹ́ olóòótọ́ sí Ọlọ́run nínú gbogbo tí Ọlọ́run bá fún wa. Nínú ìdámẹ́wàá wa ẹ jẹ́ ká jẹ́ olóòótọ́, nínú ọrẹ wa ẹ jẹ́ ká jẹ́ olóòótọ́, nínú ìrìn àjò wa ẹ jẹ́ ká jẹ́ olóòótọ́, nínú iṣẹ́ ìránṣẹ́ wa ẹ jẹ́ ká jẹ́ olóòótọ́, nínú iṣẹ́ wa, nínú ìjọwọ́ Sunday school teacher jẹ́ olóòótọ́, ìwọ akọrin jẹ́ olóòótọ́, ìwọ ọ̀ṣà jẹ́ olóòótọ́, ìwọ ìránṣẹ́ Ọlọ́run jẹ́ olóòótọ́, ìwọ alàgbà jẹ́ olóòótọ́, ìwọ obìnrin rere jẹ́ olóòótọ́, ìwọ ọkùnrin inú ìjọ jẹ́ olóòótọ́. Ẹ jẹ́ ká jẹ́ olóòótọ́ nínú gbogbo tá a bá ṣe. Ohun tí Ọlọ́run fún wa
tó sì fẹ́ gbà padà lọ́wọ́ wa nínú 10 Ọlọ́run fẹ́ gba ẹyọ kan ṣoṣo. Ǹjẹ́ à ń fún Ọlọ́run ní ǹjẹ́ à ń dá ẹyọ kan padà fún Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ? Ṣé a tún máa bá Ọlọ́run pín ẹyọ kan òun? Ṣé a máa bá pín? A gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ nínú ohun gbogbo tá a bá ń ṣe. A gbọ́dọ̀ jẹ́ olóòótọ́. Ananiah àti Safira wọn jẹ́ olóòótọ́ sí Ọlọ́run nínú ohun tí wọ́n ṣe. Ṣùgbọ́n wọ́n ṣe kí ni? Wọ́n gba ìdájọ́ wọn ní ojú ẹsẹ̀. Lórúkọ Jésù, ìdájọ́ búburú kò ní ṣẹlẹ̀ lórí wa. Ìdájọ́ ikú òjijì lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa. So ẹ má jẹ́ ká ṣe àfarawé. Tó bá mọ̀ pé ò lágbára láti ṣe, má ṣe ṣàfarawé ẹnikẹ́ni. Wọn ò fi tipátipá mú ẹnikẹ́ni láti ṣe ohunkóhun. Ọlọ́run ò fi tipátipá mú wa láti ṣe ohunkóhun. Ohun tí a bá lágbára láti ṣe náà ni a gbọ́dọ̀ máa ṣe. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe tọkàntọkàn, ẹ jẹ́ ká ṣe tinú dúdùn. Ẹ má jẹ́ ká wo títorí pé lágbájá gbé 50 million kalẹ̀ nínú ìjọ, ìwọ tó ní 50 million kó wá níwọ náà fẹ́ gbé kalẹ̀. The next ni pé bóyá kó lọ jalè torí pé kó lè rí gbélẹ̀. Lágbájá gbé 20 million kalẹ̀ nínú ìjọ, ìwọ náà wá fẹ́ ṣàfarawé. Ó fẹ́ ṣàfarawé pé ìwọ náà fẹ́ ṣe bẹ́ẹ̀ tó sì lágbára ẹ̀. Sọ pé ohun tí ò yẹ kó nawọ́ mú ni wàá lọ máa nawọ́ mú. So ẹ má jẹ́ ká ṣàfarawé ẹnikẹ́ni. Ẹ má jẹ́ ká ṣàfarawé ohunkóhun. Ìwọ̀nba ohun tí Ọlọ́run fún wa, ìwọ̀nba ohun tí Ọlọ́run ti pèsè fún wa nínú rẹ̀, ẹ jẹ́ ká ṣe kí ni o? Òun ni kẹ́ jẹ́ ká ti máa ṣe fún Ọlọ́run, ká máa dá padà fún Ọlọ́run tọkàntọkàn, tinú dúdùn. Nígbà tí a bá yọ̀ǹda ètí tó wà ní ọwọ́ wa fún Ọlọ́run, Ọlọ́run mọ̀nà gbà tí ó gbà dá padà fún wa. Tó wáyé pé Ananiah àti Safira tó wáyé pé wọ́n kó gbogbo ẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ, torí ẹ̀jẹ́ tí wọ́n jẹ́ ni, ìlérí tí wọ́n ṣe ni. Tó bá yẹ pé wọ́n wá mú ẹ̀jẹ́ yẹn àti ìlérí yẹn ṣẹ ni, a rí wípé ọ̀nà àrà àti ọ̀nà ìyanu ni Ọlọ́run máa gbà ṣe kí ni o? Ọlọ́run á gbà bùkún wọn. Bí wọ́n ti lọ talẹ̀ níyẹn kan sì kó gbogbo ẹ̀ lẹ̀ fún jọ Ọlọ́run pé òun rè àti kò dé o. Ìyẹn ni pé wọ́n mú ìlérí wọn ṣẹ. Wọ́n mú ẹ̀jẹ́ wọn ṣẹ. A rí pé bọ́n kó gbogbo ẹ̀ lẹ̀ kó má sí nǹkan kan tán máa jẹ. Ọlọ́run mọ̀nà gbà tí ó gbà pèsè fún àìní wọn. Ọlọ́run mọ̀nà gbà tí ó gbà yà wọ́n lẹ́nu. Ẹlòmíràn ó mọ̀ sọ pé tí bá ti kó gbogbo ẹ̀ lẹ̀ kí ló tún máa kù, kí la fẹ́ jẹ, kí la fẹ́ mu. Kọ́kọ́ ṣe ti Ọlọ́run kọ́ ní kọ́kọ́ ṣe tèmi ná. Nígbà tó bá kọ́ ṣe ti Ọlọ́run ná, wàá rí bí Ọlọ́run náà ṣe máa dábìrà nínú ayé rẹ. Wàá rí bọ́lọ́run ṣe máa ṣó ńlá nínú ayé rẹ. Wàá rí bọ́lọ́run ṣe máa ṣìyanu nínú ayé rẹ. Mo gbàdúrà lórúkọ Jésù bí a sì ń làkà láti ṣe ti Ọlọ́run. Lórúkọ Jésù ohun tí ayé wa náà ń fẹ́, ohun tí ayé wa nílò, Ọlọ́run yóò ṣe àṣepé rẹ̀ fún wa. Ọlọ́run yóò dá wa láre, Ọlọ́run yóò sì dá wa lọ́lá ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run á gbéga yín lógo fún ọ̀rọ̀ ìyànjú tí ẹ fi gbọ́ wa ní àkókò yìí. Ọlọ́run ẹ ṣé gba ọpẹ́ wa. Ọlọ́run gba ìyìn wa. Ẹ̀mí àti agbára tá a fi máa ṣe àtúnṣe, tá a fi máa ṣèfẹ́ rẹ, tá a fi máa ṣe ohun tí ẹ̀yin Ọlọ́run fẹ́ fún wa. Lórúkọ Jésù, Olúwa yọ̀ǹda ẹ̀ fún wa. Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún wa o. Olúwa tì wá lẹ́yìn. Má jẹ́ a ṣìṣe, má jẹ́ a ṣe ẹsẹ̀ gbé, má jẹ́ a ṣìwàwù. Níwájú rẹ lórúkọ Jésù, má jẹ́ a ṣìwàwù. Ọlọ́run àánú bàbá, ràn wá lọ́wọ́ láti ṣèfẹ́ rẹ, láti tẹ̀lé ọ títí dé òpin. Ọlọ́run ràn wá lọ́wọ́. Olúwa tì wá lẹ́yìn, mú wa ṣàṣeyọrí. Nínú eré ìje ìgbàgbọ́ yìí, Ọlọ́run mú wa ṣàṣeyọrí o. Má jẹ́ a kú sọ́nà bí èéfín. Olúwa gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Praise the Lord. Hallelujah.